ká fi ohùn ṣọ̀kan. Ìyẹn ní pé tí màmá ò bá jẹ́ ọ̀kan, ìkọ́lẹ̀ yàbá yìí. Kita pè é? Pentecost Sunday. Òní Trinity Sunday. Kí ni mẹ́ta lọ́kàn? Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Kí ni bàbá? Kí ni ọmọ? Ẹ jẹ́ ká kọ́kọ́ wò náà. Matthew 28. Ẹ wo fún mi láti 19. Matthew 28:19. Nítorí náà, ẹ lọ. Ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo. Kẹ̀sì máa bátísì wọn. Ní orúkọ bàbá. Àní ti ọmọ. Àní ti ẹ̀mí mímọ́. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo. Ohunkóhun tí mo ti pa láṣẹ fún yín. Ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo. Títí ó fi dé òpin ayé. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ mẹ́ta yìí. Mẹ́ta lọ́kùnrin ni. Mẹ́tẹ̀ẹ̀ta ò lè kúrò nínú ara wọn. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà nínú ìrìn àjò ẹ̀. Ó wà nínú ìrìn àjò mi. Kí ni mẹ́tẹ̀ẹ̀ta jẹ́? Kí ni bàbá dúró fún? Kí ni ọmọ dúró fún? Kí ni ẹ̀mí mímọ́ dúró? À ń sọ fún wa lónìí. Bàbá jẹ́ omi. Ọmọ rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ yìí tó ta sílẹ̀ lórí Káfárì. Ẹ̀mí ni ẹ̀mí tó bá ẹ̀mí wa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni ọ̀sìn lónìí. Wọ́n ní ẹ fi omi sí lára. Wọ́n pass drip sí lára. Bẹ́ẹ̀ni ọ̀sìn lónìí tí ó bá fẹ́ di ara ẹ̀ wá ní kékeré ẹ pass ẹ̀jẹ̀ sí lára. Tí ẹ̀mí bá ti padà sí kó ti ń bọ̀. Ó tán. So mẹ́tẹ̀ẹ̀ta òun lè máa jẹ́ fi lè dúró lórí. Bẹ́ẹ̀ ká kọ omi ìṣẹ̀lẹ̀. Mo lè béèrè lókè. Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Exodus 17:6. Yes. Lórí òkúta ní orí. Kàwé náà. Ó sì ní òkúta náà. Omi yóò sì jáde nínú rẹ̀ kí àwọn ènìyàn tó lè gbọ́. Ibi tí omi ti jáde nìyẹn gẹ́gẹ́ bí bàbá. Ẹ̀wọ̀n ọmọ Ísírẹ́lì kọ̀ọ̀pẹ́ fún Ọlọ́run. Fún Mósè. Wípé òrùngbẹ́ gbẹ wọ́n. Olúwa wá sọ fún Mósè pé fún ọwọ́ ẹ̀yẹ. Ọṣà ẹ̀kú ra tó wà ní Bíbélì. Kó fi kún àpáta nì. Omi yóò jáde láti bẹ̀. Ìgbà náà wà. Ìbínú a máa sọ ọ̀kan nù.
Mósè bínú. Ó ọ̀pá ló bínú àpáta rẹ̀. Omi jáde lóòótọ́. Ṣùgbọ́n Ọlọ́run wípé ìwọ rẹ̀ ẹlẹ́dàá rẹ̀. Ẹ kàwé ẹ̀ fún mi mà. Ó sì ṣe bẹ́ẹ̀ lórí àwọn àgbàgbà Ísírẹ́lì. Oh yes. Ó sì sọ orúkọ ilẹ̀ ní Másà. Kàwé. Nígbà nítorí aṣọ àwọn ọmọ Ísírẹ́lì àti nítorí àwọn ọgbọ́n Olúwa wò pé Olúwa ẹ láàrin wa tàbí kò sí. Nígbà náà ni Amálẹ́kì wá. Ó lè lọ́wọ́. Bẹ́ẹ̀ kọ́ wa ẹ̀fẹ́ yà fún mi. Àìfẹ́ yà pọ̀ nítorí. Verse 16. Bẹ́ẹ̀ kọ́ wo táwọn lè fún mi. Báyìí ni Olúwa wí. Yes. Tí ó la ọ̀nà nínú òkun àti ipa ọ̀nà nínú alágbára omi. Bẹ́ẹ̀ni. Kí ni o? Alágbára omi ní omi. Jẹ bá wo òun ló gbé ayé lọ. Ó lò ó yóò sá. Dọ́là lè ní oṣù kìíní, ó padà sẹ́yìn. Kàwé yẹn mà. Ẹni tó mú kẹ̀kẹ́ àti ẹ̀sìn jáde, ohun àti agbára, wọ́n túbọ̀ dùbúlẹ̀, wọn kì yóò dìde. Wọ́n mú apá wọn bí owó tìlà. Ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́. Bẹ́ẹ̀ni. Àti nǹkan ti àtijọ́. Oh yes. Ẹ má ṣe rò wọ́n. Kíyèsí, èmi ò ṣe ohun tuntun kan. Èmi ò ṣe ohun tuntun kan. Nísinsìnyí yóò wù láyé. Yóò wù jáde. Èmi yóò mọ̀ bí. A ó ṣe ohun tuntun nínú ayé wa lónìí. Fún ẹni tí à ń pè ní bàbá. Dáwọ́ 32:18. Dáwọ́ 32:18. Báwo ni? Ẹ bá mi fún ní bọ́lá díẹ̀ náà. Ẹ gbé òkú. Àpáta tí ó kí ọ ní ìwọ kò rántí. Ní ìwọ ṣe kí ni? Ní ìwọ ò rántí apáta ènìyàn lọ. Wọ́n sì ti tàbí Ọlọ́run tí ó dá. Ó gbàgbé. Ó bí nì. Onínú àpáta ènìyàn ti jáde. Ìwọ gbàgbé àpáta tó pè ọ́. Ìhà pátá ayérayé. Owó ní àpáta tó ń dá ọ. Ẹ jẹ́ ká wò báyìí. Kí ni omi? Omi bàbá òun ní omi. Bí a bá bí ènìyàn lónìí. Kí ni ọkùnrin máa produce omi? Sometimes mi níka bìtẹ̀ ká dìbé lórí ọ̀rọ̀ pé kàkó báyìí. Ìta ló ní ọ̀rọ̀. Bí ìyá ni àbí bàbá? Gold bọ̀m̀bù gold. Káyà lóbìnrin. Bàbá, òun ló fi omi síbẹ̀. Ó wá ní pé fún oṣù mẹ́sàn-án. Àgbà bẹ́ẹ̀.
Àgbàbẹ́. Ẹ má jẹ́ kí n dá wa tó. Ẹ jẹ́ ká wo tí Adam àti Eve tí wọn bá dá ẹ̀ṣẹ̀ onísìnra kankan wọn lẹ́yìn ìgbà tí Ọlọ́run fi omi pa ayé rẹ̀ nígbà tá ní kí mú àwọn tó wà nínú ọkọ̀ yẹn àwọn rèé bí ò bá sí omi tó lọ sí ara obìnrin ẹ máa gbọ́ ó di ẹ̀jẹ̀ bàbá ọmọ àti kìí ẹ̀mí nígbà tí ó máa ṣe tó máa parí iṣẹ́ tó mú ojú tó mú gbogbo ẹ̀ wọ́n ṣe wá fi kí ni ẹ̀mí síbẹ̀ tí àwọn tó tó bá lọ sí ọsibítù dókítà máa fẹ́ gbọ́ trauma and pain dáadáa position wo ló wà ọ̀pọ̀ tó di stage yẹn kí omi yẹn tó di ẹ̀jẹ̀ kí bàbá yẹn tó fi ẹ̀mí sí tó fi di bàbá ọmọ àti ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló ń bá wa ṣiṣẹ́ òun là ń lò tàbí jókòó òun là ń lò tàbí sọ̀rọ̀ bí ìkọ́nù ẹ̀ bá kúrò wọ́n ní kọ́ pa sí bó ṣe gbogbo ẹ̀ ó tó ayé òkè wa Kristi yóò gbàdúrà wa bí ò sí omi tó ṣiṣẹ́ dá padà tó di ẹ̀jẹ̀ tó padà dá fi ẹ̀mí sí ó ṣe é ṣe ó bá lónìí lọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí ìwé Jòhánù Epistle of John àkọ́kọ́ no before that Hebrew 9 Hebrew 9:14. Mélòó ni ẹ̀jẹ̀ Kristi? Ní ẹ̀jẹ̀ Kristi. Ẹni nípa ẹ̀mí ayérayé. Mo sọ ká bàbá máa tiẹ̀ nínú ọkọ̀ sọ fún wa kí ni omi òun ni bàbá àwọn ní àpáta òun ni orísun omi. Ẹ̀jẹ̀ rẹ̀ òun ni èmi àti rẹ̀ ń lò lónìí. Mélòó ni ẹ̀jẹ̀ Kristi? Ní ẹ̀jẹ̀ Kristi. Ẹni nípa ẹ̀mí ayérayé. Bẹ́ẹ̀ni. Tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run. Ó fi ara rẹ̀ ṣe ìrúbọ ẹ̀jẹ̀ rẹ̀. Ní ẹ̀yìn àbàwọ́n. Ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìrúbọ, ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà. Nítorí sọ pé èmi àti bàbá mi ọ̀kan ni wá. Ó ní èmi gbénu bàbá sì ń gbénu mi. Ó ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Trinity, òun ni omi àti ẹ̀jẹ̀. Mẹ́ta lọ́kan. Mẹ́tẹ̀ẹ̀ta ò lè ṣe kó má ṣiṣẹ́ nínú ara wa. A ò lè ṣe láì má ní mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bí ẹ̀mí yẹn bá ti lọ, kí ló kù? Ìdáná máa ní eru fún eru. Ekuru fún ekuru. Ẹ̀mí yẹn ti padà sí ìdókè. Àǹtọ́ bá wo tẹ́nìyàn máa kú lónìí, ohun máa jáde lára ẹ̀. Kí ni? Dáná mọ̀, omi àṣì, ẹ̀jẹ̀ ní a ṣe kí ni? Oṣù tó kù ṣẹ́ nìyẹn. Díẹ̀ ní bá ti gbọ́ ẹ̀jẹ̀ ó ṣe kí ni? Àdájọ́ Ọlọ́run fò ṣe é. Bẹ́ẹ̀ni kan bá sí lónìí, mo ti ní èèyàn
tó gba ẹ̀jẹ̀ There is a specific law. over 50. Ó ju àádọ́ta lọ. Ó gba omi more than 100. Mo ṣọ̀tẹ̀ ni o, ẹ̀jẹ̀ tó gbà jù bẹ́ẹ̀ lọ. Lọ́dọ̀ ọ̀pọ̀ dàda. Bọ́ ṣe ń fún ní ẹ̀jẹ̀ yẹn, As the person is going ló ń gba omi jáde. going out for another. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí. And start to continue feeding. Àdùsílẹ̀ Nígbà tó dé nìkan. dọ́kítọ̀ sọ fún àwọn ẹni yẹn dọ́kítọ̀ ni. Another that person is a doctor. Ó wá sọ fún un pé So then now. speed tó wà yìí 50-50 ni o. That is 50-50. Báni kò gbé ẹni ẹ wá láti lásù. Àtàbí tí ó á gbé fún ẹni kẹsàn-án. Ọba tó wá pẹ̀lú ambulance wọn. Wọ́n ti gbogbo nọ́màtì yẹn wọ́n ti mọ́ lára wọn sókú ẹ̀. Ọba gbé ẹni ẹ síbí láti. Abẹ̀rẹ̀ péyà. Ẹni yẹn gbogbo ẹ̀yẹ ọ̀gbẹ́ ó wá dàbí ìgbálẹ̀. Bọ̀dọ̀ bá rẹ̀ ní lónìí. Ògo ní Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ní Ọlọ́run lókè ọ̀run. Láì sórí ni mo ti mọ sọ yìí. Ohun tó ṣẹlẹ̀ ní Ó gba ẹ̀jẹ̀ títí síbẹ̀. yes. Ìgbọ́n ẹ̀mí yẹn ti kí ni? But the spirit. Bàbá yẹn dá ẹ̀mí yẹn sí. What gets the spirit? Olúwa yóò dá ẹ̀mí wa sí. Kàwé náà. Yóò bẹ̀rẹ̀ ọkùnrin mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀. Yes. Láti fi Ọlọ́run alààyè. Yẹn ní pé níwọ̀n ìgbà tí omi àti ẹ̀jẹ̀ yẹn bá wà. Once there is water as blood, Á fún ẹ ní orí ọ̀fẹ́ láti sùn. you will be given praise to worship. Wàá gbéga wàá yìí lóru. You praise him, you exalt him. Ìpínsù dọ̀tọ̀ àkọ́kọ́ báyìí. Ẹ wo fún mi láti wá sí. èyí ni ẹni tí ó wá nípa omi òun ẹ̀jẹ̀ àní Jésù Kristi Èyí ni ẹni tó ṣe kí ni? tí ó wá nípa Nípa kí o omi òun ẹ̀jẹ̀ omi òun ẹ̀jẹ̀. Kàwé náà. àní Jésù Kristi Bẹ́ẹ̀ náà. kì í ṣe nípa kìkì ipá omi Yes. bí kò ṣe nípa omi òun ẹ̀jẹ̀ Bẹ́ẹ̀. èmi ló sì jẹ́rìí ẹ̀mí ló sì jẹ́rìí Ibẹ̀. nítorí pé òtítọ́ ni ẹ̀mí náà Yes. nítorí pé àwọn mẹ́ta ni ó Mo jẹ́rìí. ń bọ̀ máa mo ń bọ̀ máa díẹ̀ máa. Mo kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ fún wa nísìnyí. Mo sọ fún wa ìwọ tó bá ní báyìí rẹ̀. Mo ní bàbá òun ni àpáta tí í ṣe omi. It's the rock. Kristi ní ẹ̀jẹ̀. Òun fúnra rẹ̀ wá wípé. Kàwé yẹn mà. ẹ̀mí ó sì jẹ́rìí Lẹ́ẹ̀kára sí ìlú. èyí ni ẹni tí ó wá nípa omi òun ẹ̀jẹ̀ Èyí lẹni tó wá tọ́sọ̀ ní kọ̀ọ̀fà wípé it's 3 in 1. Mẹ́ta lọ́kàn. Trinity. Èyí lẹni tí ó wá kàwé. nípa omi òun ẹ̀jẹ̀ Nípa omi òun ẹ̀jẹ̀. àní Jésù Kristi Bẹ́ẹ̀ni. kì í ṣe nípa kìkì ipá omi Oh yes. bí kò ṣe nípa omi òun ẹ̀jẹ̀ Wọ́n ṣe ní pé omi nìkan ṣùgbọ́n tó kọ́ wọn àti bàbá òun jẹ́ ọ̀kan. Àwọn akó méjèèjì gbọ̀n. Ṣùgbọ́n ìkọ̀kọ̀ tó lékè rẹ̀. Òun ni ẹ̀mí. Kàwé mà. ẹ̀mí ni ó sì jẹ́rìí Ẹ̀mí ló ń ṣe ẹlẹ́yìn pé. nítorí pé òtítọ́ ni ẹ̀mí náà Tí ẹ̀mí bá bọ́ lónìí, kò sí ẹ̀mí kan máa bọ́. Tí dọ́kítọ̀ bá ní odi táwọn. Ẹ̀mí ẹ̀ ṣe kí ni? Ẹ̀mí ẹ̀ ti lọ. Kàwé mà. nítorí pé àwọn mẹ́ta ni ó jẹ́rìí ní ọ̀rọ̀ Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ń jẹ́ ìní ọ̀run. Bàbá. ọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. àti ẹ̀mí mímọ́ Àti ẹ̀mí mímọ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì já sí ọ̀kan Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ṣe kí ni? Wọ́n jẹ́ ọ̀run. àwọn mẹ́ta ni ó sì jẹ́rìí ní ayé Mo gbọ́ ma. Ní ọ̀run, ààyè tó wà tí a ti sọ pé Trinity Day
òun ni wípé bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àwọn onímẹ́tẹ̀ẹ̀ta tó wà níwájú tẹ̀. Ní ayé nìyí gbọ́ kàwé mà. Àwọn mẹ́ta ni ó sì ń jẹ́rìí ní ayé. Ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì fi òwò ṣọ̀kan. Àbí wọ́n fún un ṣọ̀kan. Wọ́n fún un ṣọ̀kan. Bí omi ò bá sí lórúkọ bá ń gbẹ ipò ṣe minerals tó àbí tó bá ti fò kò sí olùgbẹ́ ṣe lè gbẹ́ gbogbo kan ayé omi gbọ́dọ̀ wà níbẹ̀ bí o bá fi omi kún ara fún oṣù kan o máa fi ilẹ̀ agbára tó bẹ nínú obìnrin yẹn tí o bá ní short of blood kò sí wàá fìlẹ̀ nínú ara wọ́n á ní kó lọ check wọ́n báwo ló ṣe rí tí ẹ̀mí ò bá wá sí àbí ẹ̀mí ẹ̀ ṣe bákan wàá mọ̀ nínú ara àgà kí britain ọmọdé wàá ní fílẹ̀ yẹn ni pé mẹ́ta lọ́kọ̀ kàwé mà. Bí àwọn bá ń gba ẹ̀rí ènìyàn. Ó yẹ sí. Ẹ̀rí Ọlọ́run. Tóbi jù. Ó ti tó mà. Bí àwọn bá kó tó ti sọ̀rọ̀ níwájú. Luke 24. Before the back to Act of Apostles. Act 1:8. Ẹ ṣe ní kẹsílẹ̀ o, but Act 1:8. Kò dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ò bá agbára. Bẹ́ẹ̀. Nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín. Yes. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù. Look, ẹ̀mí Ọlọ́run aláàyè tí bá wa ẹ̀mí tó bá wa ṣiṣẹ́. Ọ̀tọ̀. Ẹ̀mí mímọ́. Òun ló máa wá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. Tó o ní ṣubú. Tẹ́lẹ̀ yẹn fi ní bọ́ sọ̀rọ̀. Ìgbà náà ni ẹ̀mí yóò jáde nínú Olúwa wípé báyìí ni Olúwa wí ìyẹn ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lórúkọ Jésù ní bọ́ sọ̀rọ̀. Àmì Jésù. Ìyàwó yẹn náà. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù. Oh yes. Àti ní gbogbo Jùdíà. Báwo máa bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dùkẹ́ ẹ̀fọ́ yẹn? Ẹ bá ọtí sẹ́nu rẹ̀. Àti tí a wàásù ìrònúpìwàdà. Oh yes. Àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Ní orúkọ rẹ̀. Ní orúkọ rẹ̀. Ní orílẹ̀-èdè gbogbo. Yes. Bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ. Bẹ́ẹ̀ni bá. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Oh yes. Sì kíyèsí. Mo rán ìlérí bàbá mi. Ó ìlérí. Kàwé náà. Ṣùgbọ́n mo sì kíyèsí. Mo rán ìlérí bàbá mi sí yín. Oh yes. Ṣùgbọ́n ẹjọ́ kan ní ìlú Jerúsálẹ́mù. Yes. Títí a ó fi fi agbára wọ̀nyí. Bẹ́ẹ̀. Láti òkè ọ̀run wá. Kàwé náà. Ó sì mú wọn jáde lọ títí ó fi bẹ̀rẹ̀ dé Bẹ́tánì. Yes. Nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó súre fún wọn. Yes. Bí ó sì ti súre fún wọn, a yà á kúrò lọ́dọ̀ wọn, Bẹ́ẹ̀. a sì gbé lọ sí ọ̀run. Yes. Wọ́n sì forí balẹ̀ fún un. Matthew 18:20. Matthew 18:20. Nítorí níbi tí méjì tàbí mẹ́ta bá ń kọ́ ara wọn jọ lórúkọ mi. Oh yes. Níbẹ̀ ni èmi ò wà ní àárín wọn. Bẹ́ẹ̀ni. Nígbà náà ni Pétérù tọ̀ wá, ó wí pé Olúwa, nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀ mí tí èmi ó sì fi di ìgbà méje. Fún èmi àti rẹ̀. Yóò wá náà. A sọ fún wa lónìí. Lójú ti ṣe ọjọ́ mẹ́ta lọ́mọ. Kí ni bàbá? Kí ni ọmọ? Kí ni ẹ̀mí mímọ́? Ọjọ́ kan kọ́ wa.
máa kó pè lọ́wọ́ wọn. From Atlas. Fún ẹni tó bá mọ̀. Ó ní ẹ̀yìn láti fún láti mọ ìjìnlẹ̀. Ẹ má wà fún ìṣẹ́gun nìkan. Ẹ má wà fún vision nìkan. Ẹ má wà fún ohun nìkan. Vision nìkan o. Ìran nìkan o. Ọbẹ̀ ṣe ọbẹ̀ ní ẹ̀ẹ́dẹ́sẹ̀ clinic Mama Kapitabiolu. Ẹ wo ìgbà táwọn yẹn ti bẹ̀rẹ̀. Ṣé wọn ọ̀kú? Lọ́ba pọ̀ ìpínlẹ̀ tí Jésù fi lè ní. Ó sì dá lónìí. Ṣùgbọ́n èèyàn wá ṣe continue ṣùgbọ́n ìwọ tó ń sọ máa lọ. Ìwọ tó ń sọ máa lọ. Tó bá gbé bíṣọ̀rù. Tó di ọ̀rọ̀ rẹ̀ mú. Tó gbàgbọ́ lọ́rọ̀ rẹ̀. Asọ̀nù. Yes. Ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Àkókò tó máa gbọ́ràn. Kò pọ̀. Ju ìgbà tó máa wà lọ́rùn lọ. Yes. Kò sí bó o ṣe lè dàgbà pátápátá wà á pẹ́ wà ní 150. Ṣé bíṣọ̀n lò tán? Bíṣọ̀n tán ìrántán. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ èyí tí a fi pè ẹ́ má jẹ́ kó sọnù. Bí gbogbo ènìyàn bá wà ní lórí lẹ́pẹ́ ìdí ìlòlúwa wí ní ènìyàn wà áfà ó máa dúkú wòlíì tó lágbó wòlíì tó ríran àkókò pọ̀ tó máa gbà sílẹ̀ ṣùgbọ́n irú ọ̀rọ̀ báyìí wípé èmi ni àjíǹde àti ìyè ó máa dúró ní ọjọ́ ìdájọ́ ó lo omi ọ̀fẹ́ ó lo omi ọ̀fẹ́ ó lo ẹ̀jẹ̀ ọ̀fẹ́ ẹ̀mí tó ṣe lára ọ̀fẹ́ ó tún sọ fún ẹjọ́ ọ̀sán yìí ó tọrọ ẹ̀jẹ̀ ó ṣe kí ni ẹni tó ní òun lọ sọ fún ẹ nínú ìpínlẹ̀ ọjọ́ yẹn ìwọ kọ́ ló ní apọ̀ ẹ̀fún sáà kan in a dozen years ọmọ 20 ẹni tó ní tó bá já á pè ẹ́ láti tó máa ẹgbẹ́ kàdé.